tọ́ mo kí wa orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV, ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production. Mo kí wa pé a kú ọjọ́ méjì mẹ́ta. ọmọ Gíẹ̀sì TV níbẹ̀ ni a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù táàrò ó ti sọnù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí òun la máa ń wò pé bóyá kò sí mọ́ tó sì jẹ́ pé ó ń bẹ bí ẹwà tó ń bẹ bí àbà lọ́dọ̀ àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà yìí tí a bá gbọ́ ìròyìn wọn òun ni a tọ̀ lọ pé àṣírí kan báyìí báyìí a gbọ́ pé ó wà, a sì gbọ́ pé ẹni lọ́wọ́ ẹ̀tọ́ tó bá yẹ láti ṣe láti lè rí ojúlówó àwọn nǹkan yìí gbà òun náà ni a ṣe tí a fi rí gbà, nítorí pé a fẹ́ kí àwọn kinní a fẹ́ kó parun. Ẹni tó bá ní òṣoògùn, ẹni tó bá ní kò sí nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa ń tọ̀ ti kú wọn tí ìgbésí ni. Bí a ṣe ní eléyìí tó ń ṣe ìtọ́jú bẹ́ẹ̀ la ní eléyìí tó wà fún ìjàǹgbara, bẹ́ẹ̀ ni a ní eléyìí tó jẹ́ pé ó wà fún ọ̀nà rírí ṣe, bẹ́ẹ̀ ni a rí eléyìí tó wà fún ọ̀nà ìkà, bẹ́ẹ̀ ni bí gbogbo ẹ̀ ṣe wà nìyẹn. Ẹ jẹ́ kí mi sọ kinní kan fún wa o. Ṣé ẹ rí ojú ọ̀run táwọn wò yìí, bàbá mi ló máa ń sọ wá ní ojú ọ̀run táwọn wò yìí oríṣiríṣi àwọn màláíkà ló wà ń bẹ̀, oríṣiríṣi àwọn àlùjànnú ló wà tó ń rìn káàkiri lórí ilẹ̀ náà. Eléyìí tó bá wá ń pè ń bẹ̀ tó mọ́ ọ lára láti máa pè òun náà ni ó máa dá ọ lóhùn. Tó bá pé kó o bá ti eléyìí tó fi ń bá ti èèyàn jẹ́ òun náà ló máa ń lò ní gbogbo ìgbà. Ó lọ tó bá fẹ́ ṣe eléyìí tó bá pe eléyìí tó dáa kò ní dá ọ lóhùn, kò ní dá ọ lóhùn. Mo sì fẹ́ ká rántí pé abífìlà périn ọjọ́ kan ó ní iyì mọ́, ọjọ́ kan ní iyì rẹ̀ mọ́ o. Tó bá wù ọ́ múra sí kà ṣíṣe, tó bá sì wù ọ́ múra sí kan yòókù, ṣùgbọ́n mo mọ̀ pé tó bá kú dẹ̀dẹ̀ kó lóore ó jìn sí kòtò wàláì mọ̀nàmọ́ná yóò ṣiṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni bí a ṣe bá nìyẹn, bó dẹ̀ ṣe rí nù kì í ṣe pé bóyá wọ́n fi parọ́ rárá, bó ṣe rí nù o. Tí o ò bá kọ̀ kílẹ̀ mọ́ sùn láìla rántí o, ọ̀run yábọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnìkan. Tó o bá jèso àjàrà ọmọ ẹ̀ ọ jẹ́ ń bẹ̀. Ọlọ́run ní á bẹ ẹsẹ̀ bàbá wò láti orí ìran kìíní dé. Bàbá máa ń jẹ èso àjàrà èyí sì máa ń kan ọmọ lórí ìran kẹfà sómọ. Ní tí mo mú wá lónìí, àwọn àṣírí tá à ń fílẹ̀ yìí, àkọ́kọ́ èmi ọmọ Gíẹ̀sì mo ń fi pamọ́ pé kó wà ní ìpamọ́ nítorí ìgbà tí mo bá nílò rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé à ń fi sílẹ̀ nítorí àwọn tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí wọn ò ní fi bá tọmọ Yorùbá jẹ́, àwọn tó wúlò fún tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí wọn ò sì nílò ńgbà kankan láti fi bá tọmọ Yorùbá jẹ́. Ìdí tá a ṣe ń fi sílẹ̀ nìyẹn, kì í ṣe nítorí àwọn tí wọ́n máa ń fi bá tèèyàn jẹ́ tó jẹ́ pé kò sí bí wọ́n sì bá tèèyàn jẹ́ ni. Adìẹ ẹsẹ̀ mi ń fọ́ lẹ́yìn. Bó la ṣe ní ṣẹra wa nílé ayé tá a wà yìí o, a máa ṣẹra wa. Ìwọ tó wá rò pé ikú ló kù kó fi gbẹ̀san, kó o bá tọmọ ọlọ́mọ jẹ́ òun ló fi gbẹ̀san nǹkan tó ṣe fún ọ. Múra sí i, rántí pé o bímọ tó náà ó sẹ́yìn, wọn ò sì ní gbẹ́bẹ̀ nítorí o sì fọmọ ọlọ́mọ tó ṣe ọ̀hún náà wọn ò sì fọmọ títì ẹ̀ náà. Ọlọ́run Elédùmarè yóò máa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká padà sórí àṣírí tí mo mú wá lónìí. À ń pe àṣírí yìí ní bọ̀ọ̀bọ̀ làgùntàn ń wò. Bọ̀ọ̀bọ̀ làgùntàn ń wò. Bàbá tí ó fún mi ní àṣírí, bàbá yìí ní ìdí táwọn ṣe fi sílẹ̀ ni pé táwọn bá wo àwọn tí ó fi ṣèkà àwọn ò ní fi sílẹ̀. Àwọn fi sílẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá pé kó má bàa kúrò ní ọwọ́ àwọn, kó má bàa parun, kó má bàa máa dun àwọn, nítorí pé àwọn ti bá oríṣiríṣi ẹ̀ pàdé tó jẹ́ fake. Ṣùgbọ́n eléyìí àwọn ní ìdánilójú lórí ẹ̀, àwọn ní ìfọwọ́sọ̀yà lórí ẹ̀. Tí òrùka yìí bá wà lọ́wọ́ ẹ̀, òrùka ni tó bá wà lọ́wọ́ ẹ̀, tó bá ṣe báyìí bẹ́ẹ̀ lọ́nà, tó bá ṣe báyìí bẹ́ẹ̀ lọ́nà, yóò sì yé àwọn ọ̀jọ̀gbọ́n, yóò ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. Ọ̀pá kan ṣoṣo ni Fúlàní fi ń dàgbà màálù. Òrùka yìí a máa fi gba nǹkan tí ì ṣe ti tiwa lọ́wọ́ èèyàn. Tó bá wá fi gba nǹkan tí ì ṣe ti tiẹ̀ lọ́nà àìtọ́, orí òǹtọ̀ ó máa dá fún ọ. Torí ìwúlò rẹ̀ lèmi ṣe fi sílẹ̀. Ẹ jẹ́ kí n wá sọ kinní kan, ẹ̀yin tẹ́ máa ń sọ pé tẹ́ bá fi sílẹ̀ fílẹ̀, tẹ́ bá ní fílẹ̀ má fílẹ̀. Torí ìwà ọwọ́ yín ni,
torí ìwà ọwọ́ yín. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí làwọn bàbá wa ti gbé lọ nítorí pé ìwà burúkú nù wa, àwọn ọ̀dọ́ ìsìn ìwà burúkú nù wa. Ọlọ́run ó gbà fún wa. Àṣírí ẹ bá mi wá ẹ̀mú alágbẹ̀dẹ, ẹ̀mú alágbẹ̀dẹ tálágbẹ̀dẹ ń lò gangan, òun ni ó fi rọ àwọn òrùka tí ó rọ yìí. Iye òrùka yìí láwa ọ̀gẹ̀dẹ̀ àkúnlẹ̀bọ, ọ̀gẹ̀dẹ̀ àkúnlẹ̀bọ eléyìí tó bá ti pọ́n, tó ti pọ́n, òrùka kọ̀ọ̀kan lákìbọnú ọ̀gẹ̀dẹ̀ àkúnlẹ̀bẹ yìí, ọ̀gẹ̀dẹ̀ àkúnlẹ̀bọ yìí á kì òrùka kọ̀ọ̀kan, á kìbọ̀. Ká bá ti wá kìbọ̀ tó dénú ẹ̀ dáadáa, á wá kó, á já ewé amúnimúyè tó jẹ́ ojúlówó ewé amúnimúyè, á kó tẹ́lẹ̀ sásùn, á kó tẹ́lẹ̀ sásùn. Tá bá ti kó tẹ́lẹ̀ sásùn, á wá kó ọ̀gẹ̀dẹ̀ yìí, á dà lé lórí, á tún da ewé amúnimúyè lé lórí, á wá kó ìfun àgùntàn, complete ìfun àgùntàn òun lá kó lé lórí. Tá bá ti kó lé lórí, ẹ jẹ́ ká wá da ẹranko kan wà tó bá ti bímọ báyìí, òun náà máa ń lẹ́jẹ̀ bí èèyàn ni. Tó bá ti bímọ, ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ ìbímọ ẹranko òun lá dà lé lórí. Mi ní sọ torí pé bákan náà là ṣe máa ń sùn, ṣùgbọ́n àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò sí nǹkan tó ní pé kí n má fi sílẹ̀ pé torí nígbà tí mo gbà á lọ́dọ̀ bàbá yẹn, mo ní bàbá iṣẹ́ tèmi ń ṣe rèé, ṣé mo lè fi àṣírí yìí sílẹ̀? Wọ́n ní kí n fi sílẹ̀ kó tó ṣe nǹkan kan, ṣùgbọ́n kí n fèpè tí ń dì, èmi ò wá ní fi sílẹ̀. Kò sí nǹkan kan tó kù o ju ẹranko tí mo sọ orúkọ ẹ̀, ó dùn rí, kì í ṣe nǹkan tó ṣòro láti rí. So á wá dà lé lórí, á wá fi ìdérí ẹ̀ dé. Tá bá ti fi dé, á san tó yẹ, á san nǹkan mọ́ ní etí tó yẹ pé atẹ́gùn kankan ò ní wọ̀, á wá lọ bò mọ́ orí àtàn. Tá bá ti lọ bò mọ́ orí àtàn, tó bá ti di ọjọ́ kẹta, á lọ wú kínní. Tá bá ti wú, á gbélé náà, á jó. Tá bá jó, á kó ẹ̀tù yẹn, á rọ sínú òbí kan. Òòkà ẹ̀ yóò máa wà lọ́wọ́ wa. Bàbá yìí ní anyway, Ọlọ́run ó gbàdúrà wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi. 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ mọ́ pè wá lórí aago, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, a reply yín. A lè mọ́ tètè ṣùgbọ́n a reply yín, ẹ má bínú. Nígbà táwa náà níṣẹ́ mi tá à ń ṣe, tá bá wá wojú kínní, tá à ń bá mẹ́rin ìbéèrè tó ń lọ sí bí 50, ẹ máa pé díẹ̀díẹ̀ la máa dáhùn. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Kì í ṣe pé bóyá a fi yín gún lágídí, ẹ̀yin tẹ́ béèrè ìbéèrè tá a ti dáhùn. Mo dẹ̀ máa ń sọ tó bá ti fi wá lérè ìbéèrè tá a ti dáhùn lẹ́ẹ̀kan, tó bá fẹ́ béèrè ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá, àwọn àṣírí tá à ń fi sílẹ̀ yìí ó ní nǹkan tá a fi ń gbà mí tá a ti ń gbà. Tá a bá fẹ́ kán parọ́ fún wa, Ọlọ́run ó ṣàánú fún wa. Ẹ má jẹ́ n sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́pọ̀ bó ṣe rí nu, ṣùgbọ́n mo mọ̀ pé yóò ti rí àwọn ojúlówó ọmọ Yorùbá iṣẹ́ mi, àwọn nǹkan míì tí òrùka yìí lè ṣe. Mo pe òrùka náà ní bọ̀bọ̀ làgùntàn wò. Ẹ jẹ́ ká lò lọ́nà tó dáa. Ẹ jẹ́ ká lò lọ́nà tó dáa. Kò sí nǹkan tí kò lẹ́san o. Kò sí nǹkan tí ò lẹ́san. Ọlọ́run kò ní padà lẹ́yìn wa. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. 09072793348 ara àwọn nọ́mbà tí WhatsApp nọ́mbà wa ní méjèèjì. Ẹ lè pè wá. Kò sáwọn àṣírí tá à ń fi sílẹ̀ tí a kì í ṣe. Kò sí ìlú tẹ́ wà tí ò ní tẹ̀yìn lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé àwọn iṣẹ́ tá a bá gbà kò ṣe é ṣe nínú ṣọ́ọ̀bù, oko náà láti ṣe. So tá a bá sì parí, a máa wà ní ibẹ̀ ìgbà mi táwọn ti ṣiṣẹ́ lọ́wọ́, tíṣẹ́ mi yóò tún máa bá. Tó tíṣẹ́ bá dìlé díẹ̀, ẹ má bínú. Ẹ má bínú, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ọlọ́run kò ní padà ní ẹ̀yìn wa. Ṣùgbọ́n rò ó, ìwọ tó jẹ́ pé o ò ní nǹkan míì tó wọ́n ṣe ju kó ṣe ká lọ. Rò ó dáadáa. Ọ jẹ́ ń bẹ̀, ọmọ ẹ náà ọ jẹ́ ń bẹ̀ o. Gbàgbẹ́ agbára tó ní o, tó lò dáadáa, ọ jẹ́ ń bẹ̀, ọmọ ẹ ọ jẹ́ ń bẹ̀ ní bó bá ṣe lò ó. Ìwọ lo ayé àwọn ọmọ tiẹ̀ kó lò mọ́ gbà ló wà burúkú. Bó sì máa kẹsàn-án, bó sì máa fi pè ránṣẹ́ sí ọ nínú sàárè. Bó ṣe jẹ́ nù, Ọlọ́run ràn wá lọ́wọ́.